tẹ́ bá ti ń wò mí gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò lè fúnyàn, ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Ọlọ́jọ́ ìbí ijó kan rẹ̀ o, ṣé kò dá wa lò. Ọlọ́jọ́ ìbí ijó kan rẹ̀ o, ṣé kò dá wa lò. Èní ni ọjọ́ ìbí mi. Èní mo pé ọmọ 40 ọdún tí olóyìnbó pè ní 40. Ní àkọ́kọ́, mo fẹ́ fi ìwúre bẹ̀rẹ̀ àti ìbà. Mo júbà, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àjùnilọ pátá. Àwọn tó dúró fún mi gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n, àwọn tó dúró gẹ́gẹ́ fún mi àdúgbò, àwọn tó dúró gẹ́gẹ́ fún mi bí alábàáṣe ẹni àti ẹbí ẹni. Gbogbo ẹ̀yin tí wọ́n bí mi lójú yín pátá, tíṣe ọmọdé mi ṣojú mi pátá. Gbogbo ẹ̀yin tó ti gbèjà mi rí nípa ọ̀rọ̀ ẹnu, nípa ọ̀rọ̀ ara, nípa ìbáṣe. Gbogbo wọn tó ti kú fún mi rí, tó ti lọ gbèjà mi rí, níbi tó ti ń sọ̀rọ̀ mi. Gbogbo wọn tó sọ̀rọ̀ mi láìda àti wọn tó sọ̀rọ̀ mi láburú. Gbogbo yín pátá, mo dúpẹ́ fún yín. Because wọ́n ní pé ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí mi tó mọ́jú. Ọ̀pọ̀ èèyàn ló mọ bí tá wà. Ọ̀pọ̀ èèyàn ní owó bí tá wà. Mo dúpẹ́ lọ́wọ́ ìyá tó bí mi lọ́mọ, Aishat Ọ̀nàṣòkun, àti bàbá mi Junaid Babátúndé Ọ̀nàṣòkun. Wọ́n ní ìjọ́ tí ọmọdé bá fojú kan dígí, ìjọ́ yẹn ló rẹ́lẹ̀dá ẹ̀. Wọ́n dẹ̀ ní pé ọjọ́ tí ọmọ bá fojú kan ìyá ẹ̀, ìjọ́ náà ló rẹ́lẹ̀dá ẹ̀. Kí lòòṣà ẹni? Ìyá ẹni lòòṣà ẹni. Kí lòòṣà ẹni? Bàbá ẹni lòòṣà ẹni. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n mi àti ẹ̀yin àbúrò àti bọ́sọ̀lọ̀, gbogbo ẹ̀yin tí ẹ ní ìfẹ́ mi, tí ìṣe mi ṣojú yín láti kékeré, mo dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n mi tẹ́ dúró gẹ́gẹ́ bí ìyá fún mi. Gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n mi lọ́kùnrin tẹ́ dúró gẹ́gẹ́ bí bàbá fún mi. Lóòótọ́ bàbá mi àti ìyá mi ṣì wà. Yorùbá sọ pé ojú mẹ́rin ló ń bímọ, ìgbà ojú ló ń tọ́. Ẹ̀yin igba ojú tẹ́ tọ́ mi láti ibi tí wọ́n ti bí mi ní ìlú Péjú ní Ṣílíọ̀n. Mi ò lè dárúkọ yín tán o. Ẹ̀yin àgbààgbà, ẹ̀yin àgbàlagbà tó jẹ́ pé ẹ jù mí lọ lọ́jọ́ orí. Ẹ mú mi bí ọ̀rẹ́, ẹ mú mi bí ọ̀rẹ́, ẹ ń jẹ́ kí n máa súnmọ́ yín. Ẹ ń sọ̀rọ̀ àṣírí lójú mi, ẹ ń sọ̀rọ̀ ọlọ́rọ̀ lójú mi. Nítorí pé wọ́n ní ọmọdé tó bá mọ ọwọ́ wẹ̀, àbágbà jẹun. Wọ́n dẹ̀ ní bọ́mọdé bá júbà alẹ̀, àròkò dalẹ̀. Ojúbà yín o. Mi ò lè dárúkọ yín tán. Àti ọ̀gá tó kọ́ mi iṣẹ́, àtàwọn tó fìmọ̀ mọ̀ mí, torí wọ́n bí mi ní ọgbọ́n, wọ́n wò mí ní ọgbọ́n. Ẹni tó bá bí sí ibi tó bí mi sí, ní ilé tó bí mi sí, ní agbègbè tó bí mi sí, ní àdúgbò tó bí mi sí, tó wà pẹ̀lú àwọn ọ̀jọ̀gbọ́n àti àwọn olóye níbi tí mo dàgbà sí tí ò bá ti ní ọgbọ́n, ọmọ àlè lọmọ ẹ̀, kì í ṣe ọmọ ibi tí wọ́n ti bí mi. Bẹ́ẹ̀ ni, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Lẹ́ẹ̀kan sí, gbogbo àwọn tó ń ṣe ọjọ́ ìbí lénìí pátá, láti àtòkèlókè, àtàwọn tí mo mọ̀ àtàwọn tí mo mọ̀. Wọ́n ní pé níjọ́ tó bí wa, a foyín sẹ́nu. Èèyàn ò lè foyín sẹ́nu kó tutọ́ dànù. Ayé gbogbo wa máa lóyin. Ayé wa máa níyọ̀. Bẹ́ẹ̀ ni, ẹni tí a dágbére fún kò ní mọ ibi tá lọ o. Gbogbo àwa tá à ń ṣọjọ́ ìbí lénìí pátá, àtàwọn tó ti ṣe sẹ́yìn àtàwọn tó tún máa ṣe. Mo súre fún yín lénìí wípé ọ̀tá ilé, ọ̀tá òde, amọ̀niṣe ni, afàìmọ̀niṣe ni, aṣenitán bá ní dárò, ọ̀rẹ́ lójú ìkà níkùn, àfẹ́ àlọ́ máfẹ́ àdé, àfẹ́ àgbàdo máfẹ́ ògbà. Ọlọ́run ọba àgbé wa lókè wọn. Bẹ́ẹ̀ ni, wọ́n ní pé ojúmọ́ ò ní mọ́ kágbe má yálé aró, kálùkù má yálé oṣù, lékèlèké á lọ kẹfun níbi tí kò ti ní tẹ́ láéláé. Gbogbo àwa tá à ń ṣọjọ́ ìbí lénìí pátá, àtàwọn tó máa ṣe pátápátá, aṣọ yìí wa ò ní fàya o. Bẹ́ẹ̀ ni, wọn ò ní sọ wá mọ́lẹ̀ bí ẹran, wọn ò ní fẹ́ gbà fún wa lóúnjẹ. Àní fàìsàn lùgbà, àní fẹ̀wọ̀n lùgbà. Gbogbo àwọn olólùfẹ́ mi pátá, gbogbo àwọn tó wíṣì ní happy birthday pátá, àtàwọn tó wíṣì ní pátápátá. Wípé o ní access sí fídíò yìí, o kò come across fọ́nrán yìí pátá. Ire máa jẹ́ tiẹ̀, ire máa jẹ́ tiẹ̀, á jẹ́ tẹbí ẹ̀, á jẹ́ tara ẹ̀, á jẹ́ gbogbo bí inú mi ṣe ń dùn ní òní. Mo sọ nínú pé gbogbo nǹkan tí bá ti ń gbò
ní kó jẹ́ tèmi Bùsílù ọmọ Àìṣàtì ọmọ Ọ̀nàṣòkun ní kó jẹ́ tìwọ́ tó ń wò mí yìí. Bẹ́ẹ̀ ni àní fẹ̀sán lùgbà àní fẹ̀wọ̀n lùgbà àní fọdún wọ́dún o. Bẹ́ẹ̀ ni àrà ò ní gbénu wàrà bí àrà ò ní gbénu wàrà àrà jẹ́ ń gẹ́ ẹ̀dá kó má lọ dàràǹbádá. Bẹ́ẹ̀ ni nínú ọdún tí mo wà yìí mo fẹ́ kọ́lé àkọ́gbé, mo fẹ́ kọ́lé àkọ́rìn, mo fẹ́ bímọ lé mọ, mo fẹ́ kọ́lé mọ́lé, mo fẹ́ láyọ̀ máyọ̀ ìyá mi bàbá mi ẹ̀mí gígùn ara àlàáfíà ara Ọlọ́run bá mi fi jíǹkí wọn. Àwọn tó ti lọ náà nígbà èrò Ọlọ́run bá ṣe kú sí mi fún wọn. Ní àná lóde yìí nínú ẹbí Olúborí àti ẹbí Ọ̀nàṣòkun a pàdánù èèyàn méjì níbẹ̀. Bẹ́ẹ̀ ni Ọlọ́run bá foríjì wọn, Ọlọ́run bá ṣe kú sí mi fún wọn. Àwùjọ náà ti fìdá ọ̀sìn mo tọrọ gbogbo àṣẹ wọn pátá kọlọ́n bá parẹ́ wọ́n tọ́jú ojúkọ kọlọ́n jẹ́ kó dà ẹ̀yìn tó fi sílẹ̀ kọlọ́n má jẹ́ kó bàjẹ́. Bẹ́ẹ̀ ni o pàtàkì ọjọ́ ìbí ni mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ àti ìwúyẹ ọjọ́ ìbí. Èmi ọjọ́ ìbí mi ẹ má wo etí ò da wò mí o, má ra búrò mi. Wọ́n ní kó bá pẹ́ láyé orí àwọn ló wà, ṣùgbọ́n kí ọba kú tèmi tọ̀la odò òkun ìsàlẹ̀ ló wà o. Bẹ́ẹ̀ ni ọ̀kánjúwà mú o lè mọ kò mọ̀ pé ó léwu, ìwà ìnítẹ́lọ́rùn ni ọ̀pọ̀ ẹ̀dá lónìí, ẹnu ò mọ mo jẹ́rí ìmọ̀ àní ìgbàgbé ló ṣe. Bẹ́ẹ̀ ni ní àkọ́kọ́ ó jẹ́ pomi ó jata mi ó wá ń ra búrò mi, gbogbo nǹkan tó bá rò kó jẹ́ tèmi bẹ́ẹ̀ ni kó jẹ́ tiẹ̀, mi ò bá búrò ẹnì kankan. Èyí tó jẹ́ ọjọ́ ìbí mi mo dúpẹ́ ó tó bẹ́ẹ̀ kò tó bẹ́ẹ̀, ọmọdé ni àgbà ni ó ti lórí ẹ̀ ń lòkulò kíni tó jẹ́ aṣọ ọmọdé ni ó ṣẹ̀ pé 40 ọdún aṣọ àgbà. Gbogbo èyí tó bá wù èmi dúpẹ́ mo wà láyé mo wà láàyè. Ìgbà mẹ́ta nìgbà ìdálé ayé. Ìgbà àkọ́kọ́ bí ẹ̀dá tí ẹ̀dá fi pé ọmọ 20 ọdún tá à ń pè ní 20. Ní ìgbà yẹn ó ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé ni ó ṣẹ̀ fẹ́ start journey ni. Tó bá ti wá ń dé ọmọ 40 ọdún gẹ́gẹ́ bí ṣe wà yìí ó ṣẹ̀ tún bọ́ sí ànádá ìpele kejì inú ayé mi tún wà yìí. Gbogbo ẹ̀yin tí mo bá pátá níwájú ìbáyún bẹ́ẹ̀ ni èmi náà ti ń bọ̀ wá bá yín, ẹ jẹ́ kí bà mí ṣe, ẹ má jẹ́ kó sú mi ṣe o, ẹ jẹ́ ń dàgbà, ẹ jẹ́ ń dògbó. Lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn àgbààgbà, àwọn èèyàn jàǹkànjàǹkàn, àwọn ọlọ́gbọ́n, àwọn olóye tí mo dàgbà sáàárín wọn ní Ṣílíọ̀n, ní ìlú Péjú, ní Òkè Àárín, Ìbítẹ́yẹ, Adégbóyèga, Ojú Omi, Ọlátẹ́jú, gbogbo ibi tó wù mí tí mo ti dé pẹ̀lú ẹsẹ̀ mi tí mo dàgbà tí mo lo ìgbà ní ibẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ bá mi ṣe pátá contribute sáyé mi pátá. Nígbà tí mo dáwọ́ ọ̀tún mọ̀ yàtọ̀ sọ́wọ́ òsì, nígbà tí mi ò dáwọ́ ọ̀tún mọ̀ yàtọ̀ sọ́wọ́ òsì, nǹkan tẹ́ ṣe fún mi mo mọ yíyẹ mo dúpẹ́ fún yín, mo dúpẹ́. A ní fàìsàn gbà fúnra wa o, a ní fẹ̀wọ̀n gbà rere. Ó ní níre là ń sọ̀rọ̀ àtàrẹ ẹ máa gbọ́ra wa síre ni. Inú mi dùn jù gbogbo ẹ̀yin tẹ́ pè mí, ẹ̀yin tẹ́ wish mi, mi ò mẹ̀sán tí mo lè san yín. But wọ́n ní pé tóyìnbó bá sọ pé thank you adúpẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀, but tó bá ní thank you so much tó bá ti fi so much sí nǹkan mo dúpẹ́ gidi gan lọ́wọ́ yín. Àwọn tó kí mi, àwọn tó pè mí àtàwọn tó tún máa wo fọ́nrán yìí lẹ́yìn ìgbà tí bá ṣe tán mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tẹ́ máa ṣọjọ́ bí yín tọ́jọ́ bí ń bọ̀ lọ́nà mo kí yín o, mo kí yín. Ọjọ́ á bá wa láyé á bá wa láàyè, ẹ ní ṣé nù nira o, ẹ ní ṣé nù ẹ̀wọ̀n, ẹ ní ṣé nù hospital. Bẹ́ẹ̀ ni níre là ń sọ̀rọ̀ àtàrí níre ilé a máa gbọ́ o. Mo mọ̀ nǹkan tí mo lè sọ mọ́ torí inú mi dùn ayọ̀ mi kún. Ọ̀pọ̀ ọlájọ wà lọ́dún tó kọjá táwọn náà ṣèlérí fáwọn apógójì ọdún, wọn ò pógún èmi kan máa pógójì, àwọn tó pógójì náà wọn ò ráyè ṣe. Mo dúpẹ́ lọ́wọ́ ìyá mi lẹ́ẹ̀kan sí àti bàbá mi àtàwọn ẹ̀gbọ́n mi, ẹ̀gbọ́n tó dàbí ìyá, ẹ̀gbọ́n tó dàbí màmá, ẹ̀gbọ́n tó dàbí àǹtí, ẹ̀gbọ́n tó dàbí ojúlùmọ̀. Wọ́n ní bí kúlé ò bá pa ni òbí ò lè pa ni. Wọ́n dẹ̀ ní ijó tí èèyàn bá máa jó tó bá máa yẹ níta léèyàn tó kọ́ ń jó. Gbogbo ẹ̀yin ẹbí mi pátá, gbogbo ẹbí Ọ̀nàṣòkun, Olúborí, gbogbo yín pátá ni mo kí. Àgbàjọ ọwọ́ la fi ń sọ̀yà, a máa bá wa kalẹ̀ o. Bẹ́ẹ̀ ni èdè àìyedè ò ní kó sáàárín wa gẹ́gẹ́ bí àdúrà bàbá tó bí mi lọ́mọ. Bẹ́ẹ̀ ni o èmi lọ́jọ́ ajé á wọlé tọ̀ wá, ajé á fi lé wa ṣègbè. Ajé ni mo pè. Ajé jẹ́ ní ẹ lọ́wọ́ o, má jẹ́ ní ẹ lọ́rùn. Ajé jẹ́ ní ẹ lápò, má jẹ́ ní ẹ lọ́rùn. Ní jẹ gbèsè, wọn ò ní pèsè fún wa. Gbogbo ẹni títí ẹ máa bàjẹ́ tó máa kàn wá, Elédùmarè ọba má yẹ kí tiwọn bàjẹ́ rá. Gbogbo ẹni títí ẹ máa dá, kí tiwọn máa dá, Elédùmarè yẹ kí tiwọn dá pátá. Mo ṣe níre lẹ́ẹ̀kan sí pé gbogbo ẹ̀yin tẹ̀ ń wo fọ́nrán yìí, mo dúpẹ́ lọ́wọ́ yín. Pàtàkì ọjọ́ ìbí mi ò tiẹ̀ lè lọ sórí topic nǹkan tó yẹ kí n sọ̀rọ̀ nípa ẹ̀. Ọjọ́ ìbí
Ọjọ́ ìbí nǹkan tó ṣe pàtàkì láyé ẹ̀dá ni. Lónìí, má wá burú wò mí, ire ni kó sún fún mi, súre fún mi, èní lọ́jọ́ mi dùn jù, èní lọ́jọ́ mi dùn jù, èní èní, èní èní. Mo tún dúpẹ́ lọ́wọ́ ìyàwó mi, aya rere lọ́ọ̀dẹ̀ ọkọ. Hmm, 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 hmm. Mo ṣe lẹ́ẹ̀mẹ́ta. Gbogbo ẹni tó ń wojú Ọlọ́run fún ọmọ, àtẹni tó ń wojú Ọlọ́run fún aya, àtẹni tó ń wojú Ọlọ́run fún ọkọ. Ọlọ́run á wọlá àsìkò tí mo wà yìí, á wọlá ìdùnnú tó ṣubú láyọ̀ nínú ọkàn mi, tí èèyàn bá gẹṣẹ́ nínú mi kò ní kọsẹ̀. Gbogbo ẹni tó ń wojú Ọlọ́run fún ìdí kan tàbí kejì, gbogbo èròǹgbà ẹ tó ń bọ́ Ọlọ́run sọ ní ti dáadáa tó lè bẹ́ ènìyàn sọ, bánú sọ má bẹ́ ènìyàn sọ. Ọlọ́run máa wọlá ọjọ́ èní, á wọlá ìdùnnú tó wà nínú ọkàn mi. Gbogbo àdáwọ́lé ẹ, àmọ́ gbogbo èròǹgbà ẹ pátá, Ọlọ́run á jẹ́ kó wá sí ìmúṣẹ. Bẹ́ẹ̀ ni o, Yétúndé Yẹtibáì, aya Ọ̀nàṣògo. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀gbọ́n mi, mo dúpẹ́ lọ́wọ́ àbúrò mi, mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀rẹ́ mi àtòjúlùmọ̀, àtàwọn tó ń gbárùkù tì mí, àtàwọn tó ń sọ́pọ́ọ̀tì mi pẹ̀lú program mi, pẹ̀lú gbogbo nǹkan tí mò ń ṣe láyé mi. Mo dúpẹ́ o, mo dúpẹ́ o. Mo ò ní jọra mi lójú o, mi ò jọra mi lójú. Mo dẹ̀ promise yín pé màá máa ṣọmọ gidi fún yín. Bẹ́ẹ̀ ni, mò ń bọ̀, mi ò tí ì dé.